ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà inspector general of police ìyún ọ̀gbẹ́ni usman baba alkali ó mà ti tú àṣírí bí ó ṣe kù díẹ̀ kí wọ́n báyé ààrẹ bọ́lá ahmed tinubu jẹ́ ìyún lọ́dún 2022 lásìkò tí ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò abẹ́lé wọn láti yan olùdíje fún ipò ààrẹ wọn ètò ń pè ní all progressives congress presidential primary election ètò wáyé ní ìlú àbújá tó sì tú àṣírí pé díẹ̀ ló kù kí àwọn alágbára pàápàá àwọn tó súnmọ́ ààrẹ àná olóògbé muhammadu buhari kí wọ́n dá yẹ̀pẹ̀ sínú gàárì tinubu wọ́n sì bá tiẹ̀ jẹ́ tí òfin rí tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú apc gbà lọ́dún 2022 ẹ rántí wípé nínú ọdún 2022 ilé ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú apc ló máa wáyé láti yan ẹni tí yóò jẹ́ olùdíje fún ẹgbẹ́ náà lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó sì jẹ́ pé ààrẹ bọ́lá ahmed tinubu àti àwọn olóṣèlú ńláńlá bíi igbákejì ààrẹ nígbà náà ọ̀jọ̀gbọ́n yẹmí òsínbàjò mínísítà ọ̀rọ̀ ìrìnnà lórílẹ̀‐èdè nígbà náà rotimi amechi àwọn bíi ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà làbújá nígbà náà sẹ́nitọ̀ ahmad lawan àti àwọn míì bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa fi gagbága pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu tó fi dé orí àwọn gómìnà tó wà lórí àlééfà nígbà náà bíi gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí gómìnà ìpínlẹ̀ ògùn tẹ́lẹ̀ ìyún sẹ́nitọ̀ ìbíkúnlẹ̀ amósùn ṣùgbọ́n tó jẹ́ pé tinubu ló padà rẹ́yìn gbogbo wọn tó jáwé olúborí tó gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú apc tó sì tó padà jáwé olúborí lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ṣùgbọ́n nígbà tó ń tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ ètò ìdìbò abẹ́lé náà usman baba alkali tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lásìkò ìgbà náà nínú ọ̀rọ̀ tó sọ nínú ìwé tán kọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi gbé jáde nípa ìtàn ìgbésí ayé buhari ètò pé àkọlé ní from soldier to statesman the legacy of muhammadu buhari èyí tí ọ̀mọ̀wé charles ọmọlé tó kọ ìní usman baba alkali inú mà ti tó bá ṣe fẹ́ báyé tinubu jẹ́ lásìkò ètò ìdìbò abẹ́lé náà usman baba alkali ní buhari ti pe àwọn síwájú àsìkò náà pé òun ò ní olùdíje kankan tó ń ṣàtìlẹ́yìn fún ó lẹ́ni ó bá wọlé ló wọlé ẹni ó bá sì ti wọlé lòun yóò ṣe àtìlẹ́yìn fún ṣùgbọ́n láwọn tó súnmọ́ buhari tó jẹ́ pé tán bá gbọ́ jíṣẹ́ fáwọn ìpè buhari sọ báyìí àwọn èjì ẹ̀ nítorí pọ́n súnmọ́ buhari níṣẹ́ náà pé òun àti ọ̀gá àwọn tẹlẹ̀múyẹ́ nígbà náà ìpè buhari ti pàṣẹ ìpè káwọn lọ da gbogbo ètò ìdìbò abẹ́lé náà rú káwọn sì rí i pé sẹ́nitọ̀ ahmad lawan ìlògbà tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú apc usman baba alkali ní níṣẹ́ làwọn lọ bá buhari táwọn lọ ṣe ìpàdé pẹ̀lú ẹ̀ táwọn lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ló rán irú iṣẹ́ bẹ́ẹ̀ tó sì ní buhari bú sẹ́rìn tó lóun ò rán ẹnikẹ́ni nírú iṣẹ́ bẹ́ẹ̀ tó sì jẹ́ kó dì í mọ̀ pé díẹ̀ ló kù kí wọ́n da yẹ̀pẹ̀ sínú gàrí tinubu kọ̀bà láyé jẹ́ bí kì í bá ṣe wípé àwọn gbé ìgbésẹ̀ láti lọ bẹ buhari pé ṣé ó rán àwọn ọmọ lẹ́sẹ̀ nírú iṣẹ́ bẹ́ẹ̀.